tó bá tọ́ sí agbésùmọ̀mí ńlá máa fún sójà tó bá ń dúró de àṣẹ kó tó pa wọ́n. Mínísítà ètò ààbò ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bí wọ́n bá ti rán ọ lọ síbi iṣẹ́, má ṣe dúró de ẹnikẹ́ni láti yìnbọn mọ́ agbésùmọ̀mí tàbí agbébọn tí o bá rí. Ẹnikẹ́ni tó bá kọ̀ láti pa báńdíìtì tàbí agbésùmọ̀mí tó ní òun dúró de àṣẹ, a máa ṣe òun náà bíi báńdíìtì ni. Mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà, Ọ̀gágun Christopher Musa ló máa sọ̀rọ̀ yìí fáwọn ológun ní ìpínlẹ̀ Sokoto ní ọjọ́rú Wednesday. Ọ̀gágun Musa máa sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń pín àwọn ọkọ̀ akọ́tàmì fáwọn ẹ̀ka aláàbò ní ìpínlẹ̀ náà láti ran ètò ààbò wọn lọ́wọ́. Mo fẹ́ tún sọ fún yín, gbogbo ọmọ ológun pátápátá, bí wọ́n bá ti lè rán yín jáde síbì kan láti ṣiṣẹ́, ẹ má ṣe tún dúró de àṣẹ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni mọ́ láti yìnbọn mọ́ báńdíìtì tàbí agbésùmọ̀mí. Bẹ́ẹ̀ ni mínísítà náà ṣàlàyé pẹ̀lú àfikún pé ojúṣe àwọn ológun ni láti kojú àwọn agbésùmọ̀mí bí wọ́n bá ti rí wọn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ Ọ̀gágun Christopher Musa níbi tí wọ́n ti ń pín àwọn nǹkan ìrànwọ́ ogun náà, ó ṣàlàyé pé ojúṣe agbófinró ni láti tètè mú báńdíìtì balẹ̀, kì í ṣe wípé kí wọ́n dúró ti àwọn ẹni ibi náà tó fi jẹ́ wípé wọn yóò fi pa ọmọ ogun. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé owó aráàlú oníjọba fi ra àwọn nǹkan ìwúlò ogun tí wọ́n pín fáwọn ẹ̀ka ní ìpínlẹ̀ Sokoto láti fi dáàbò bo aráàlú. Oníjọba rà wọ́n láti fi rí wípé ọkàn aráàlú balẹ̀ ni. Ọ̀gágun Musa wá sọ pé ìdí nìyẹn táwọn ológun tí wọ́n fi gbọ́dọ̀ tètè mú ẹni tó bá fẹ́ dá wàhálà sílẹ̀ lágbègbè rẹ̀, wọ́n gbọ́dọ̀ fi mú balẹ̀ níbikíbi tí wọ́n bá ti rí wọn. Ó wá fi kún àlàyé rẹ̀ pé bí wọ́n bá ti ń tẹ̀lé àṣẹ pípa agbésùmọ̀mí yìí, kí wọ́n máa fi ti ọmọlúàbí àti ọgbọ́n akọ́ṣẹ́mọṣẹ́ kún. Ọ̀gágun Musa wá sọ pé ìbọn yínyìn àti ìjà pẹ̀lú agbébọn nìkan kò tó, bí kò ṣe wípé kí wọ́n rí wípé wọn kò sí àṣẹ náà lò. Ó ní kí wọ́n má ṣe da ojú ìbọn kọ aráàlú tí kò ṣẹ̀. Bákan náà ló pè fún àjọṣepọ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò àtàwọn èèyàn agbègbè ìbílẹ̀. Ó ní kí aráàlú tètè máa ta àwọn agbófinró lólobó lórí ohun ìfura tí wọ́n bá kẹ́fín lágbègbè wọn. Ọ̀gágun náà ó wá fi àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto àtàwọn ọmọ Nàìjíríà lápapọ̀ lọ́kàn balẹ̀. Ó ní ìjọba àpapọ̀ kò yẹsẹ̀ nínú ìpèsè ààbò, nínáwó lórí irinṣẹ́ ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ààbò tó péye ní Nàìjíríà. Kọ́lọ́ọ̀bù Elédùmarè kó bá wa dá ìtọ̀bù padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́ọ̀ba yóò wá ẹ̀mí àti ń rí. Àmín. Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.